Àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà mà ti fárígá o, kódà wọ́n fà á kékọ́rí lórí yíyọ ìrànwọ́ owó orí epo. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ọ̀hún ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì báyìí. Àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka títí ìpínlẹ̀ Èkìtì wọ́n ti ké sí ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti gómìnà ìpínlẹ̀ Èkìtì láti ṣe ìdásílẹ̀ ẹ̀ka ilé-iṣẹ́ tí yóò máa ṣe àmójútó àwọn ọ̀dọ́ láwọn gbogbo ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí. Àwọn ọ̀dọ́ náà tún rọ ìjọba fún àwọn aráàlú àti pípèsè àwọn ilé-iṣẹ́ ńláńlá fún ìgbáyégbádùn gbogbo ọmọ bíbí àti olùgbé orílẹ̀-èdè Nàìjíríà nípa yíyọ ìkúnpá orí epo kí àwọn ènìyàn kí wọ́n lè wà ní ìrọ̀ra àti ní àlàáfíà. Arákùnrin Ṣẹ́gun Fámúyìbò tó jẹ́ alága ẹgbẹ́ àwọn ọ̀dọ́ yíká orílẹ̀-èdè Nàìjíríà National Youth Council of Nigeria NYCN ní ìpínlẹ̀ Èkìtì ló ti pe ìpè yìí tó sì ń rọ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kó ṣe ìmúgbòòrò àti ìgbáyégbádùn àwọn ọ̀dọ́ kó jẹ́ ẹ́ lógún. Àwọn ọ̀dọ́ náà gba àwọn olóṣèlú ní ìmọ̀ràn láti rí i dájú wípé wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ àti láti mú àǹfààní àti títẹ ìjọba àwa ara wa síwájú nípa kíkáràmásìkí ọ̀dọ́ kí ọ̀dọ́ kó lè rí ayé gbé pẹ̀lú ìrọ̀rùn. Àwọn ọ̀dọ́ náà ṣàlàyé wípé ìṣèjọba àwa ara wa ló dára jùlọ, ó sì yẹ kí àwọn olórí kí wọ́n mú ní òkúnkúndùn, pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Àwọn gan ni ọ̀pákùtẹ̀lẹ̀ àti òpómúléró ìṣèjọba àwa ara wa. Bákan náà ni alága ẹgbẹ́ ọ̀dọ́ National Youth Council of Nigeria wọ́n ṣàdúrà fún MKO Abiola wípé kí Ọlọ́run kó foríjì yìí kó sì tẹ́ sí afẹ́fẹ́ rere, torí pé òun gan ni òpómúléró ìṣèjọba àwa ara wa. Àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń ṣe ìwọ́de báyìí látàrí yíyọ ìkúnpá owó orí epo.